ẹ̀yin èèyàn ó mọ̀ wá lágbára báyìí kọ́lọ́hún kó mọ̀ dáwọ́ ọ̀bì dúró ni gbogbo abiyamọ ayé ẹ̀ mọ̀ ní fojú sunkún ọmọ ó bà nínú jẹ́ ó bomi tútù sí ni lọ́kàn ọmọ kan ṣoṣo tí ògbóǹtarìgì eléré orí ìtàgé ilẹ̀ wa Péjú Ògúnmọ́lá ọmọ kan ṣoṣo tán mà ló bí ló mọ̀ dágbére fáyé lójijì eléyìí jẹ́ ìròyìn tí ò dùn mọ́ni nínú Ọlọ́run nìkan ló sì lè tu mọ̀mọ́ yìí ló lè tu nínú látàrí ìròyìn èyí tó mọ̀ jáde síta wípé ọmọ kan ṣoṣo tí mọ̀mọ́ yìí bí bó dágbére fáyé ọjọ́ kejì nínú oṣù kẹsàn-án ó mọ̀ ní ìròyìn burúkú yìí ló mọ̀ jáde sí gbogbo ayé Ayọ̀míkún òun ni wọ́n pè ní ọmọ kan ṣoṣo tí àgbà òṣèré yìí tó bí sáyé ọ̀pọ̀lọpọ̀ làwọn òṣèré tó jẹ́ akẹgbẹ́ màmá yìí ni wọ́n ti fi ìròyìn ọ̀hún síta lójú ẹ̀rọ ayélujára wọn ọ̀pọ̀lọpọ̀ ló ń bá màmá yìí kẹ́dùn bákan náà ni gbogbo àwọn olólùfẹ́ wọn káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáńlá ayé ni wọ́n ń ṣàdúà tí wọ́n ń bá màmá yìí kẹ́dùn kí ló ṣẹlẹ̀ gangan gẹ́gẹ́ bí ìwé ìròyìn Tribune bí wọ́n ṣe gbé jáde wọ́n ní Ayọ̀míkún tó jẹ́ ọmọ kan ṣoṣo tí màmá yìí bí ó mà ní wọ́n sọ wípé wọ́n ló ṣubú ni o nínú ilé ìwẹ̀ gẹ́gẹ́ bí ìwé ìròyìn Nigeria Tribune bí wọ́n ṣe gbé síta kódà wọ́n ní gbogbo akitiyan tí arákùnrin yìí tó gbìyànjú pé kó rẹ́ni tí ó ràn lọ́wọ́ lásìkò ló já sí pàbó gẹ́gẹ́ bí ìwé ìròyìn yìí bí wọ́n ti fi síta wọ́n ní ṣíṣubú tí arákùnrin yìí tó ṣubú wípé òun nìkan ló wà nù ilé kó tó di pé wọ́n rí èèyàn ràn lọ́wọ́ ó dàbí wípé ó ti bọ́ sórí ó lágbára o gbogbo abiyamọ ayé ẹ ní fojú sunkún ọmọ o màmá Péjú Ògúnmọ́lá Ọlọ́run kó tù yín nínú bẹ́ẹ̀ bá sì gbàgbé kódà wọ́n ní arákùnrin Ayọ̀míkún wípé kì í sorílẹ̀-èdè Nàìjíríà ló ń gbé pé òkè òkun ni ó lágbára o ìkúnlẹ̀ abiyamọ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n ti ń bá màmá yìí kẹ́dùn bẹ́ẹ̀ bá sì gbàgbé ògbóǹtarìgì àgbà òṣèré náà ni ó jẹ́ ọkọ màmá yìí ṣe é rántí orúkọ wọn Papi Luwe tí orúkọ wọn ń jẹ́ Sunday Ọmọbọ́láńlé òun ni ọkọ wọn àti Papi Luwe àti màmá Péjú Ògúnmọ́lá Ọlọ́run ni ó tù yín nínú kọ́lọ́run kó bí òróró ìtura sójú ọgbẹ́ yín ó lágbára o oṣù kẹsàn-án yìí ó lágbára o bẹ́ẹ̀ bá gbàgbé ṣé bá náà òde yìí òun náà ní ọ̀dọ́mọkùnrin oníkọ́mẹ́dì kan tí wọ́n ń pè ní Sáńkú lòun náà mọ̀ tó ń ní ìjàmbá ọkọ̀ tó gbabẹ̀ dágbére fáyé àná òde òní yìí náà ní ìṣẹ̀lẹ̀ kan tó lágbára ló ṣẹlẹ̀ lójú ọ̀nà òpópónà Ẹ̀pẹ́ sí Ìjẹ̀bú Òde tọ́pọ̀lọpọ̀ àwọn ẹ̀mí èèyàn tó ṣòfò dànù lóṣù bàbàbà yìí ibi ò ní wọlé wa o gbogbo àwọn tí wọ́n sì ní ìjàmbá kan tàbí míì Ọlọ́run Olódùmarè kó tu àwọn ẹbí yín nínú òróró ìtura kó bù sójú ọgbẹ́ yín ẹ̀yin èèyàn ẹ já ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ààbò Ọlọ́run yóò dájú lórí gbogbo wa.